àti 5 àti 4 so wá yẹ kéèyàn ti lásẹ̀ǹtì ní 4 àti 5 tí mo fàgbàlagbà lọ tí sì pé wọ́n gbé mi wá ń kéke tó bá fẹ́ àsẹ̀ǹtì kí ló dé tó sọ̀rọ̀ ń pa lílí àsẹ̀ǹtì àgbàlagbà ara ni o mo kó àwọn ọmọ mi wá ní olùsìníọ́ kí ló dé tó sọ pé àwọn ọmọ mi ò ní àsẹ̀ǹtì kí ló dé tó ń wá àsẹ̀ǹtì arúgbó ní ìlú èbò mo dàgbà tó báyìí kí n tó wá sí ìlú èbò olùsí ara rẹ ó ní kí èmi máa ṣe àsẹ̀ǹtì ní ọmọdún ní 6 years tí mo dé ìlú èbò tí mo ti over 40 kí n tó wá ìlú èbò olùsìníọ́ olùsí fake life ó ti mú ọlá Elizabeth Anjorin you like fake life yẹn náà ló kó bọ̀ fake life yẹn náà ló pa ọ́ àwọn kọlíìgì rẹ̀ ń sálẹ̀ ohun àwọn J-Beauty tó ti wà ń bẹ̀ 20 years àwọn gò sí àsẹ́ǹtì òfò ó lè mi ò lásẹ́ǹtì mo rí gbogbo ń tọ́ sọ lásẹ́ǹtì we cannot fake anything we are not like you that you tí wọ́n ń lo fake life tó ń lọ gun òkè Jabal Tour nítorí pé ó fẹ́ ṣe fake ọlọ́gun òkè Jabal Tour because ó fẹ́ ṣe fake life ọlọ́wọ́ búùtù tí ó èpè pa ọ́ ọlọ́kọ́ kíní pangolo fáríọ̀ nítorí pé ó fẹ́ ṣe fake life I am not like you ọlọ́bọ̀rọ̀ G-Wagon I am not like you we don't do fake life ntí mo fẹ́ kọ́ ọmọ fún mi padà ló máa dá padà fún mi jájọ mọ́ dá padà fúnra wa dá padà over dá padà ó ní kò ní àsẹ́ǹtì ó ní wà ń lo èbó ó ní kò ní àsẹ́ǹtì orí ẹ̀ burú èmi sẹ́ lọ lo èbó ni kí ló tó sọ pé àwọn ṣùgbọ́n máa ń gbọ́ àsẹ́ǹtì àwọn ọmọ mi tó jẹ́ ọmọ kékeré náà fi lọ màá 40 something kí n tó lọ lo èbó wà máa sí àsẹ́ǹtì ṣépè pa ọ́ ni sórí ẹ̀ burú ni bó ní DDT mo ti over 40 kí n tó wá lo èbó wá fẹ́ kí n máa sí àsẹ́ǹtì sọ́ọ̀sì èrè ni Elizabeth Anjorin ó lè rí àsẹ́ǹtì kankan kò sí àsẹ́ǹtì kankan mọ́ ohun mi ti wà bẹ́ẹ̀ orí ẹ̀ burú lọ́rùn ẹ̀ fake life will kill you there kí n máa ṣe àsẹ́ǹtì àti 40 tí mo wá lu èbò kí n máa ṣe ìnà kí n máa ṣe orí ẹ̀ burú ọ̀wé ti dọ́rùn kí n máa sọ̀rọ̀ bí àwọn lílì ọ̀fẹ́ kí n máa sọ̀rọ̀ bí lílì kí n máa sọ̀rọ̀ bí àwọn àmìlà kí n máa sọ̀rọ̀ bí àwọn ọmọ mi kí n máa ṣe ìnà ìmọ̀ sẹ́yìn ní ilé sẹ́yìn ní o lè gbọ́ yìí ní lẹ́nu mi o ó ní mi lásẹ̀ǹtì olùsìndúró de àsẹ̀ǹtì lẹ́nu mi kémi máa sẹ́yìn ní ilé sẹ́yìn ní bí ìṣe máa ṣe lọ́nu Adija olùsì òbòkìrún kò ní àsẹ̀ǹtì só yẹ kó jẹ́ kí àsẹ̀ǹtì ló ń wò lára mi tí bá ipò ní mental problem tí wọ́n ẹ̀ tó ń fi àsẹ̀ǹtì ọtún àsẹ̀ǹtì me accentuate me bó la ti fẹ́ sọ́nà ọ̀tún kò sí nǹkan tẹ́lẹ̀ fi shade èèyàn ọ̀tún accentuate me ọ̀tún accentuate me kí tó máa ṣe orí ẹ̀ burú thank you orí ẹ̀ burú lọ́rùn ẹ̀ orí gbogbo fídíò tó sí ó dùn wọ wèrè olùsí àsẹ́ǹtì táwọn èèyàn mi ń kó jẹ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn èèyàn láìkí àsẹ́ǹtì mi tí n bá fẹ́ sọ bí ẹni pé mo fẹ́ sẹ́yìn bó báyìí wọn ìní flow àsẹ́ǹtì táwọn èèyàn mi ò lè ṣe kí n tí n bá sọ àsẹ́ǹtì mi àwọn èèyàn mi ò lè gbádùn àsẹ́ǹtì táwọn èèyàn mi like táwọn èèyàn èdè kírun yìí àwọn èèyàn mi fẹ́ràn rẹ̀ wọ́n like ẹ̀ pa ọ̀rọ̀ pé àwọn warrior rẹ̀ àwọn oní fake life ọlọ school tèmi ni how many masters lọ ṣe àfẹ̀yí tó lọ gba doctorate àti doctorate orí burúkú tó lọ gba doctorate masters mélòó ló ní idiot doctorate rọ ọgbà doctorate kankan post certificate doctorate mo lọ ṣe fake o mo ní kó post NYSC rẹ láti láti ọgbẹnu síbẹ̀ ó parí ó ṣetán ó drop out class captain NYSC rẹ mo ní kó lọ post láti last 3 months ó post
gbogbo yín lẹ máa ń claim pé lọ school ó dìgbà tá bá tó béèrè NYSC lọ́wọ́ yín ẹ wá gbéjà ẹ wá lọ mọ post certificate kíní graduation tẹ́ ṣe nígbà tẹ́ lọ kọ́ṣẹ́ tailor gbogbo yín wá lọ mọ post kíní certificate tẹ́ lò nígbà tẹ́ lọ kọ́ṣẹ́ tailor tẹ́ lọ kọ́ṣẹ́ graduation ẹ wá lọ mọ post ẹ máa wá lọ mọ post yẹn kọ́ la ní ẹ post ìgbà tẹ́ ṣe freedom nígbà tẹ́ lọ ṣe kíní tailor tẹ́ lọ ṣe wá lọ mọ post kíní graduation gown tẹ́ lọ ṣe ẹ post NYSC certificate ẹ má bínú o ẹ post ma post mo ti fẹ́ parí masters kan lọ́wọ́ ma post masters certificate mi kọ́ lọ confirm ní university mo ti ṣe ẹ wá máa sakọ ṣé accent ní school ni olùsí olódo ẹ wá lọ máa post 100 level matriculation gown tó parí tó jẹ́ pé drop out ní ọ wọlé ọ parí ń bọ̀ 100 level tán làdánwò débọ̀ tó drop out ẹ wá lọ máa post 100 level matriculation gown yín sorry má jẹ́ lọ tẹ àwọn tí ò sẹ̀mí mọ́lẹ̀ o kí má ní kí gbogbo yín kẹ́ lọ máa post kíní yín o wọ́n tó drop ọ̀pọ̀ ọdún yín ló drop out orí ẹ̀ dàrú lọ́rùn ẹ̀ àárí kọ́lígì rẹ̀ rí tẹ́jọ ṣe sábìsì ọ̀ ní kọ́lígì ǹdàkùn wọn ni Kádíjà bá ti wá ń sọ̀rọ̀ wọn ní Kádíjà àwọn stark illiterate mo challenge wọn gbogbo wọn lọ dákẹ́ wọn wá lọ wọn ò rí kí ni NYSC wọn ò rí pósì kò sí kankan náà wọn torí kí ni NYSC rẹ̀ pósì gbogbo wọn lọ pósì graduation gown tó fi kọ́sẹ̀ tailor in tó fi kọ́sẹ̀ hairdressing gbogbo wọn lọ ń pósì ẹ̀ ṣé graduation gown ni mo ní kẹ́ pósì ni ṣé graduation gown ni mú ṣọ́ọ̀bù ẹ̀ gbé ṣọ́ọ̀bù ẹ̀ tó bá bá ọ gbé ṣọ́ọ̀bù ẹ̀ gbé ṣọ́ọ̀bù ẹ̀ tó bá kọ́ ọ̀la lọ pósì NYSC ẹni wọ́wọ́wọ́ NYSC tó fi ṣe NYSC èyí white tó fi ṣe white tó fi ṣe camp àti complete lọ pósì ẹ̀ a dẹ̀ gbọ́dọ̀ rí àwọn èèyàn ní nǹkan gbọ́dọ̀ dá pósì ọ̀ lè ṣe AI àmọ́ AI tó bá pósì fọ́tò AI àdá AI mọ̀ àmọ́ pé AI ni lọ wo orí pósì tí mo lọ pósì lọ wo àwọn kọ́líìgì mi ń bẹ̀ tá a jọ ṣe tán kọ́líìgì ẹ gbọ́dọ̀ jáde ń bẹ̀ tó bá pósì àwọn kọ́líìgì ẹ bí méjì tán mọ̀ rí wọ́n gbọ́dọ̀ kọ́mẹ́ǹtì sọ́ndà rẹ̀ pé àjọ sáfù ni tó bá pósì tá a bá rí èèyàn ẹ wá lọ pósì choir graduation gown yín tẹ́ ló ń ṣọ́ọ̀ṣì ẹni ń dùn mí fẹ́ káàsì yìí ò lórí burúkú lísì ló jẹ́ kí n káàsì ẹ̀yìn tẹ́ máa ń ṣe o mi fẹ́ sọ kíní o lòsì lọ́mọ Elizabeth Anjorin yẹn ẹ wá lọ pósì kíní choir ṣọ́ọ̀ṣì tí wọ́n fi sọ fi ọ̀dẹ́ẹ̀nì rẹ sí choir àwọn lọ pósì ẹ̀ ó lòsì má bínú ẹ dákun ẹ má bínú wàláhì gbogbo ẹ̀yin tí kíní ìtaba olóbùkú ọmọ Elizabeth Anjorin yẹn ló jẹ́ kí n sọ gbogbo ẹ̀ ẹ má bínú choir àwọn choir àwọn lọ ṣe ẹ má bínú ẹ káàrẹ̀ mú mọ́ra olórí burúkú ni ẹni choir ṣọ́ọ̀ṣì ibi tí wọ́n ti ọ̀dẹ́ẹ̀nì rẹ̀ ọwọ́ lọ ń pòsè. ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Ojú Abẹ tí ó sọ nínú fídíò yìí ẹ ti gbọ́ àwọn èébú èyí tí ó bú Lizzy Anjorin ẹ sì ti gbọ́ bí ó ṣe tú àṣírí wípé Lizzy Anjorin ló ń ya aṣọ kwaya láti fi ya fọ́tò fún dọ́kítọ́rẹ́tì rẹ̀ ni o ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ tí Ojú Abẹ yìí ṣé kò wá pọ̀ bí kí ni ohun tí ẹ lérò lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí ṣẹ̀ sọ tán nínú fídíò yìí ohun tí ẹ bá lérò ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section. ẹ má bínú o ẹ̀yin tí ìsepẹ́yìn lẹ́tàn náà wọ́rọ̀ Elizabeth Anjorin ló jẹ́ kí n máa sọ tí mò ń sọ yìí o